Kí yín káàbọ̀ sórí ètò Yorùbá ni mí, ètò tó darapọ̀ mọ́ àwọn ètò tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè àti ìlọsíwájú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá. Yorùbá ni mí lètò. Arédùnú Olúwadámilọ́lá lórúkọ tèmi, èmi lọmọ wọn níjẹ̀jà, ọmọ ọlọ́rẹ́ méjì, ọmọ ká fọrẹ́wẹ̀ ká fàṣọgbé ṣọ́ra, èmi kan náà lọmọ wọn ní ìlú Ìbàrà, ọmọ àsúrí jagun. Bẹ́ẹ̀ kì mí lọ ìlú Èkìtì kò léèwọ̀, torí mi láya wọn ní Ìkọ̀lé Èkìtì. Yorùbá ni mí lètò. Àkọlé ètò ní dá lórí oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá láyé àtijọ́ àti lóde òní. Oge ṣíṣe jẹ́ ọ̀kan pàtàkì lára ohun tí Yorùbá fẹ́ràn láti máa ṣe. Oríṣiríṣi ọ̀nà ni Yorùbá ń gbà láti fi ṣoge. A máa yànnàná ẹ̀ fún wa lórí ètò bá a ti ń ṣe láyé àtijọ́ àti lóde òní. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú ara fífín. Ara fífín ní ilẹ̀ Yorùbá jẹ́ bí àmì àfọwọ́kọ tó ṣe pé ẹlòmíì lè kọ ọjọ́ tí a bí sára. Ẹlòmíì lè ya oríṣiríṣi nǹkan tó bá wùn láti ṣàfi ṣe ara lóge bí wọ́n ṣe ń ṣe láyé àtijọ́ nìyẹn. Lóde òní òun là ń pè ní tàtú. A bá dẹ̀ ṣàkíyèsí oríṣiríṣi àwòrán làwọn èèyàn yà sí ara wọn tàbí oríṣiríṣi nǹkan lẹ́lòmíì kọ sí ara oge ṣíṣe ló jẹ́ ní ilẹ̀ Yorùbá. Ìkejì tá tún fẹ́ gbéyàwó ni irun dídì àti orí fífá. Láyé àtijọ́ àwọn ìyá wa máa dirun bíi ṣùkú, pàtẹ́wọ́, kọjúsọ́kọ, korobá. Lóríṣiríṣi ni wọ́n máa ń dirun wọn ládìmọ́lẹ̀, wọ́n sì tún máa ń fi òwú kórun. Orí fífá àwọn ọkùnrin ló ní orí fífá. Àwọn tí a bá dẹ̀ ṣàlẹ́ṣà ní ìdílé Ṣàngó lọ́kùnrin àwọn náà máa ń ṣe irun. Àmọ́ ọkùnrin ló ní orí fífá jùlọ ní ayé àtijọ́. Àwọn tí ẹ bá dẹ̀ rí tí wọ́n fárun wọn lọ́nà àrà láyé àtijọ́ ni àwọn adóṣù tó wà lára àwọn ẹ̀ṣọ́ ọba tí wọ́n lè fa irun kò sí àárín orí tàbí ẹ̀yìn orí wọn. Àmọ́ lóde òní àrà ọ̀tun ó ti dé bá irun ṣíṣe àti irun gígẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ọkùnrin tóbìnrin ló ń ṣe, èyí tó bá wù mí, èyí tó bá wù ẹ́ òun ló lè ṣe. Ẹ ká tún wo làálì lílé. Làálì lílé jẹ́ ohun oge tí a kọ́ látọ̀dọ̀ àwọn Haúsá. Àwọn Haúsá ni wọ́n ní làálì lílé. Àwọn àna igi làálì tí wọ́n máa já ewé ẹ̀, wọ́n á gun, ẹlòmíì á tún fi kan ohun sí kó ba lè tọrọ, wọ́n á wá lé sórí ọmọ ìka wọn. Ẹlòmíì máa tún fi ń dára sí ọwọ́ sí ẹsẹ̀. Láyé òde òní òun là ń pè ní henna táwọn ìyàwó ń lò jùlọ tó fi ń ṣe ara wọn lóge àtọwọ́ àtẹsẹ̀. Kí ló rọ́pò làálì lílé sí èékánná ọwọ́ láyé òde òní? Òun ni nail polish tá ń tọ́ sí ọwọ́ wa a fi ń ṣe ara lóge. Ẹ jẹ́ ká tún wo tìró lílé. Tìró lílé láyé àtijọ́ kò kọ ẹnikẹ́ni sílẹ̀. Àtọkùnrin àtobìnrin ló ń tọ́, àtọmọdé àtàgbà ló ń tọ́ tìró. Yàtọ̀ sí pé ó jẹ́ ohun ìṣaralóge, ó tún ní àǹfààní tó ń ṣe fún ojú. Àmọ́ láyé òde òní òun là ń pè ní kajal tá ń tọ́ sí abẹ́ ojú, pàápàá jùlọ nígbà tí a bá ń ṣe ojúlóge, ìyẹn makeup. Ẹlòmíì dẹ̀ ń lo high pencil. Gbogbo ẹ̀ láti lè fi ṣe ojúlóge ni. Ẹ jẹ́ ká tún wo osùn kíkùn. Wá ti máa gbọ́ tipẹ́ lóríṣiríṣi àwọn ọ̀rọ̀ Yorùbá tó tan mọ́ osùn bíi àgbọ̀n àtọwọ́ àlàbòsùn, afa ìwẹ̀kùsùn. Wọ́n máa ń lò fún ọmọ tuntun, wọ́n á fi omi sí, wọ́n á fi pa ní gbogbo ibi tí wọ́n bá fẹ́ fi pa ní ara. Ohun ìṣaralóge ni osùn jẹ́. Láyé òde òní èyí tó farapẹ́ osùn ni powder tó wà lóríṣiríṣi fún èyí tó bá bá oníkálukú mu láti lè fi ṣe ojúlóge. Ẹ jẹ́ ká tún wo etí lílu. Etí lílu jẹ́ nǹkan tá a máa fi ń dá ọmọbìnrin yàtọ̀ mọ̀ sí ọmọkùnrin. Ìyẹn láyé àtijọ́ ò torí lóde òní àtọkùnrin àtobìnrin ló ń lu etí. Kò tí ẹ̀ ń ṣe etí kan pàápàá mọ́, etí méjèèjì gan ọkùnrin lu etí, wọ́n á dẹ̀ lo yẹrí etí wọn sí. Ìyẹn tá à ń pè ní earring. Lóríṣiríṣi ara ni a fi ń ṣe láyé òde òní. Lẹ̀kẹ̀ òun ni ó sábà pọ̀jù tí wọ́n lò láyé àtijọ́. Àmọ́ lóde òní bá a ṣe ń lo gígùn, là ń lo kékeré, là ń lò tó fẹ̀. Lóríṣiríṣi lára oge ṣíṣe náà ló jẹ́. Ṣé ti rí báyẹn pé ohun tá à ń lò láyé àtijọ́ òun náà ni ọ̀làjú dé bá, ìyẹn tá a lè pè ní upgrading. Ẹ ti ṣe mọ̀ lórí ètò Yorùbá ni mí pé ṣókí báyìí lọ bẹ̀ òkè, a ò ní rí jù báyìí lọ lórí ètò lónìí. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti máa fi èròǹgbà yín kalẹ̀ ní gbogbo platform wa, bó jẹ́ Instagram ni, bó jẹ́ YouTube ni. Ó ṣe pàtàkì sí wa. Ẹ ṣé tẹ́ túbọ̀ ń fi ìfẹ́ wọn. Arédùnú Olúwadámilọ́lá ló ń kí yín pé ó dàbọ̀, kí Èdùà kó má kọ àtúnrí o.